Tinubu pé orílẹ̀-èdè yìí má fọkàn sí 2027. ọgbọ́ mo tún sọ Tinubu pín Nàìjíríà jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó lọ lọ́tọ̀ kí Biafra ó lọ káwúsá Fúlàní ọba tí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ má fi ọkàn sí 2027. àwọn wo ló sọ? àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọ́n fi gbé síta. eléyìí ló mú jìnnìjìnnì àti àìlè ìjókòó, àìlè dúró, àìlè bẹ̀rẹ̀ bí ìgbà bí èèyàn tó gbé odó mì kó dé bá Bọ́lá Ahmed Tinubu báyìí torí àwọn àgbààgbà Yorùbá wọ́n ti fárígá. ẹ máa bọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n fi ilẹ̀ tí wọ́n kó ta pé tí ọba lóò mọ̀ ọ̀kan rèé nínú iṣẹ́ ibi tí Fúlàní ti ṣe fún ìran Yorùbá. ẹ máa bá wa bọ̀ ẹ wo fídíò lónìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ wípé ẹ̀yin náà lanu pé àṣà àwọn bàbá wa yìí àṣà wọn náà lè dìde kí wọ́n jà fún wa. ẹ rí ọmọ Yorùbá àtàtà ẹ kú déédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán according to the time tá a bá bá yín. mo ti sọ mo sì ìsìnìyẹ sọ wípé gẹ́gẹ́ bí òwe àwọn àgbà wọn á ní tó bá débi àtiṣu ó di dandan kí fùrọ̀ ọ̀la. ó ti ń débi àtiṣu báyìí ó ti di gẹ́gẹ́tò kíni gẹ́gẹ́tò kí bàbá Bọ́lá Tinubu kó divide kó pín orílẹ̀-èdè yìí sí yẹlẹyẹlẹ bó ṣe yẹ kó rí, pàápàá jùlọ kó jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó máa lọ. kí nìdí àti túmọ̀? àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti wá dìde báyìí bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. ẹ farabalẹ̀ ẹ máa rí ẹ wo fídíò wọn. wọ́n ti wá lọ bá Bọ́lá Tinubu àti gbogbo àjọ àgbáyé pé ẹ gbọ́ o, ó wá tó gẹ́ báyìí alùbàtà kan kì í dárin. ó tó gẹ́ enough wọn ló tó gẹ́. ibi tá a bá a dé yìí pé ọmọ Yorùbá mọ ẹ̀tọ́ wọn, Haúsá mọ tiẹ̀, Yíbò mọ tiẹ̀. wípé ó tó gẹ́ o kí Tinubu kó má fọkàn sí ọ̀rọ̀ 2027. wọ́n ní àfàró. ẹ̀gbọ́n wípé kò sọ́nà méjì tó lè gbà ju pé kó mú orílẹ̀-èdè yìí kó pín ní kíákíá kó tó pẹ́ tán kórúkọ rẹ̀ má bàa wọmi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn àgbààgbà wòlíì kan ti sọ ṣáájú. ìpè tí Tinubu bá kọ̀ tí ó bá pín orílẹ̀-èdè yìí yóò di wàhálà. àwọn wòlíì lọ́sọ̀ọ́ yìí àwọn àgbààgbà Yorùbá ti wá dìde tán báyìí pé tó ǹjẹ́ kí nìdí àti túmọ̀ ẹ̀yin bàbá yìí tẹ́ ẹ fi lè sọrú eléyìí? wọ́n bá ní tò bá a ṣe bini náà làábì yan. wọ́n gbé àpẹẹrẹ kan wá, ẹ wá wo fídíò yìí, fídíò méjì ni máa fi hàn yín. ẹ kọ́kọ́ wo àrà tí àwọn Fúlàní tí wọ́n fi bàbá yìí dá, ara àfisùn tí àwọn bàbá wa kó jọ rèé tí wọ́n gbé e lọ pé tó Tinubu ṣé tó o bá lọ gbọ́ tẹ́lẹ̀ àpẹẹrẹ rèé, evidence rèé, ìyẹn ni àrídájú táwọn olóyìnbó pè lẹ́fídẹ́ǹsì. wípé see this evidence, eléyìí láfihàn tó dá wa lójú pé tó báyìí ẹ wo àrà tí àwọn Fúlàní tí wọ́n fi bàbá yìí dá. ẹ wá ẹ sáré bá mi wo fídíò yìí, bẹ́ẹ̀ bá ti wá wò ó kí n wá gbé yín lọ sí ọ̀dọ̀ àwọn bàbá bí wọ́n ṣe sọ gangan wípé tó àwí bẹ́ẹ̀ ká kú díẹ̀ o, níbi tá a bá a dé yìí àfẹ́mọ́ àsì gbàmọ́. ẹ wo òun rèé, ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn, ẹ wo bàbá yìí bó ṣe ṣẹlẹ̀. kí n bá ti kó mẹ́ẹ̀ kẹ wá lọ gbọ́ nǹkan tí àwọn bàbá wa ohun tí wọ́n fi ránṣẹ́ wípé ibi tọ́rọ̀ dé lóye kò sọ́nà àbáyọ mọ́, kò sí ẹ̀sùn lẹ́yìn àpò, àbùjá ò sì sí lọ́rùn ọ̀pẹ, ibi tá a bá gbàgbòkè náà là á ti gbà á sọ̀kalẹ̀. àbẹ̀rẹ̀ ni ó kun ọ̀pẹ tó dókè tán tó mú ìgbà gọ̀ǹgọ̀mọ̀ ọ̀pẹ lókè tó fi sọ̀kalẹ̀ kọ́ṣẹ́lẹ̀. ibi tá a ti pàdé rèé, ẹja pín lọ́gbọ̀gba. bá a bá wá pín, àwọn bàbá yìí sọ pé nǹkan kan máa ṣẹlẹ̀. ẹ gbọ́ eléyìí ló mú ìbẹ̀rù gbogbo wá bá àwọn tó wà nílé agbára tí wọ́n fi ń gbọ̀n jìnnìjìnnì. eléyìí mú kódà díẹ̀ kọ́ òun rèé, ẹ kọ́kọ́ wo fídíò bàbá yìí kẹ́ ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ àti irú ìtú tí àwọn Fúlàní pa fún bàbá yìí kí wá gbé yín lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa. ẹ̀yin ènìyàn Nàìjíríà, iṣẹ́ ọwọ́ bòròró lélẹ́yìí o, torí pé mo lé bòròró nínú pé kókó ní oko mi pé kó bọ́ síwájú, n ló fi àdá sá mi lánàá.
kí ni a tó fẹ́ ṣe báyìí, kí ló tó kù tó jẹ́ pé tó àwọn máa ṣe lórílẹ̀ báyìí. Mi ò fẹ́ parọ́ tẹ̀nìyàn jẹ́ pásítọ̀ ni mí, ó ní mo ṣe ń dá oko, gbogbo oko mi ni wọ́n jẹ lọ́dún tó kọjá, ṣùgbọ́n nínú rẹ̀ náà wọ́n ṣe tó jẹ lọ́dún tó kọjá, ó sì tó ń tẹ̀ síwájú pé tó bóyá kí n tó lọ dá oko lọ́dún yìí mo dóko ni mo nílò kó kúrò nínú oko mi, ó ti fàdáyọ sí mi ni. Apá yìí ń sìn ó ti gé kódà gan ìṣẹ́jú tó ń kọ̀tì nínú ẹ̀ bó ṣe wà yìí ń sìn, àti gbé apá yẹn sìn ó dakọ̀ṣẹ́ báyìí. Ẹ gbà mí o, ọ̀nà ìrìnàjò tí mo lè sìn lọ́wọ́ yìí kò yé mi, kò sówó kò sí kan. Ẹ̀yin ènìyàn Nàìjíríà ẹ gbà mí o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo bí tí ẹ bá rí pé ọ̀rọ̀ yìí dé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kọ́rọ̀ ẹ kó jẹ jáde kódà gan ẹ jẹ́ pé bá rẹ tó ń jẹ́ mínísítà lọ́dọ̀ yìí tó lè jẹ́ pé tó yóò lè jẹ́ ọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì bí a ti ṣe gbà wá lórílẹ̀‐èdè ìyẹn ti dé o, gbogbo àgbẹ̀ ti sá kúrò lóko tán. Kwara ni mo ti ń sọ̀rọ̀ bí mo ti ṣe ń sọ̀rọ̀ ní ìlú Àràndùn ni mo wà tí mo ti ń sọ̀rọ̀ yìí ti ṣe Kwara ní Ìrẹ́pọ̀dùn, ibẹ̀ ni mo wà. Mo lọ́mọ mo níyàwó, oko ni mo lọ lánàá pé kí n lọ ṣiṣẹ́ tí n bá tún lè ṣe láti lè tún gbẹ́ nǹkan míì. Ó ní mo bá wọn nínú oko pé bẹ̀rẹ̀ kúrò nínú oko mi, àdá tó máa gbé orí mi ló fẹ́ sáké tó fọwọ́ pàdé ẹ̀ kó tó di kó wá gé mi ní ọwọ́ tó gé nísìnyí iṣan bíi ti kọ́ọ̀tù àkókò dàwó kan egungun lára. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ bá ṣe sí báyìí lọ́wọ́ yìí ṣe mi ò ní kọ́bọ̀ lọ́wọ́ mi ò ní àti ṣiṣẹ́ jẹ́ ń sìn kò sáyé àti ṣiṣẹ́ nígbà tó ẹgbọ́n tó ọwọ́ ti di kó dàbí ṣe rẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́ o, gbogbo àgbẹ̀ ti sá kúrò lóko o, gbogbo àgbẹ̀ ti sá kúrò lóko o, gbogbo àgbẹ̀ ti sá kúrò lóko o, gbogbo àgbàdo tí mo gbìn lọ́dún tó kọjá mo dóko kí n lọ mú àgbàdo pé kí n lọ yẹ àgbàdo wálé ní gbígbẹ, ojú tí àpò wálé ni àpò ló òfìfo àpòpò ni àpò mú wálé, àgbàdo tó kọjá sílẹ̀ mẹ́fà ebè mi ò bá ẹyọ kan lórí ìlẹ̀rú, mi ò bá nílẹ̀ ẹlẹ̀ wọn ti jẹ gbogbo ẹ̀ pátápátá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ ti ṣe gbà wá lórílẹ̀‐èdè yìí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Orúkọ mi ni Prophet. Ẹ ti rí, ẹ ti gbọ́, ẹ ti wo bàbá yìí, èèyàn ṣẹpẹrẹ ẹ̀ ní pásítọ̀ ìránṣẹ́ Ọlọ́run, ó sì ń gbìyànjú àti máa wá àtijẹ àtimu. Ẹ wo àrà tí Bòròró fi dá, ẹ wo àrà tí àwọn karambání àwọn ọmọ àlè yìí tí wọ́n fi bàbá yìí dá. Ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Ara nǹkan yìí òun làwọn bàbá wa papọ̀ tí wọ́n fi wá kúkú wá bọ́ síta wípé tó ibi tó tọ̀rọ̀ gbé dúró yìí àwọn náà ò fẹ́ mọ́, àwọn náà ò gbà mọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa kan tó máa sọ pé ẹgbẹ́ káyọ̀jù ọ lọ ẹ ti ṣaṣara bàgbó, kó tó di pé a máa ti ṣaṣara bàgbó o, wípé kí Tinubu ó tètè ṣe kíni o, kó tètè mọ̀nà tí ó gbé gbà. Igbó ni ó rà ni o, àbọ̀nà ni o, àbójúgbòòrò náà lọ́ máa gbà ni. Àwọn ọ̀fẹ́ mọ̀ àníṣe kó mú orílẹ̀-èdè yìí kó pín ní pẹ́kẹ̀kẹ́, gbogbo ẹ̀ lẹ́fi tí ara yín gbọ́. Bí mo ṣe sọ fún yín, ẹ dákun ẹ máa bá mi pín ètò yìí ẹjọ́, ẹ bá mi pín ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ. Torí kí a lè bá a mọ̀ wípé ibo là kò sí ọ̀nà mìíràn mọ́ ju pé kórílẹ̀-èdè yìí ó di pínpín lọ. Àwọn arábí wọ́n dẹ̀ ń sá kúrò ní àti north, wọ́n padà wá sílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá ojú wa ò sì là, iyè wa ò sí. Kàkàkà fi jà fún orí ara wa, à ń lọ jà fún ṣàríà. Ṣé ṣàríà lọ̀rọ̀ wa yọ kọ́kàn àbí kíni? Torí kò fẹ́ yé mi. Ẹ̀gbọ́n sọ̀rọ̀ ṣàríà ló yẹ ká máa béèrè báyìí. Bẹ́ẹ̀ láti rí àwọn ọba òpònú tí wọ́n mú ìjà tí wọ́n ń jayé alákátá, ayé fàmílétè ìtútọ́. Nígbà tí bàbá wa Professor Banji Akíntóyè tó fi ògbólógbò ara tí wọ́n fi ń pè fún òmìnira ọmọ Yorùbá wípé tó gẹ̀ lóko ẹrú, ìgbé ká kò lóko ẹrú ká máa bọ̀ wá sílẹ̀ ìmúṣẹ wa. Nígbà pàápàá àwọn kan wà ayé fàmílétò kí n tutọ́ ni wọ́n jẹ. Ẹ wò ó, mò ń bọ̀, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀, ọ̀yá.
òun rèé. I did. The parents that is totally understand it. The North knows what they want, and the South are reluctant to say what they want. President Tinubu is there to put all the cards on the table, trying to pepper over it and say we are united. Well, we are not united. ṣé ẹ̀ ń We gbọ́. are not united. We are divided. That's what the truth. I've told you now that the North brought federal character. The South agreed to okay, fine, we are united. What is the result of it? The North brought quota system. It's in the constitution. What is the result? If you now bring in tax to say, okay, get more VAT in the North and extend from the South, so what will be the result? The division will continue until we remove the feeding bottle. Let everybody just work according to his own dictates. The North sincerely believes in Sharia. We should not draw them for that purpose now. We should let them be. We want Sharia. In the sense of the Muslims, we don't want Sharia. Somebody brought us in Oyo to do Sharia in Oyo. Everybody put it down. The Muslims in the South don't want Sharia. So why are we pretending? In the South is some few Muslims, but they don't want Sharia. Let's accept who we are. Let's accept reality so that we'll not stop talking and talking and talking. Motion without movement. That's what it is. I'm not going to say, okay, look, if President Tinubu succeeds now, 2027, 2031, every Yoruba person in Abuja will be clean out of the system. Because Buhari started with Fulani. He is doing Yoruba now. Let the Igbos come. We cannot let the Igbos if they put 99% in all positions too. Is that the way we are building a country? Let Yoruba man go and rule Yoruba land. Let the North agree who will rule Northwest. Let the Kano rule Northeast. ṣe bẹ́ẹ̀ ń gbọ́. Let the Igbos rule the Southeast. Let the South agree. Then the temperature will come down. I don't want to be running federal election with 200 million naira form because I have to run from Sokoto to Ikotepene. I will campaign as a premier of Western region. Many people know me and I know them. I know what they want. The Southwest want to bring all Yorubas who are Japan and bring them back to Nigeria. Nigeria is too hostile for Yorubas now. Nigeria is a toxic environment for Yoruba because we invested in Europeans so much and we have lost all the human beings. They are developing other societies. The North will not care less. How many doctors do they have in United States? How many doctors do they have in Europe? These are facts. I'm put on the table now. I don't need to sugarcoat anything at all. We are divided. Let's just accept it. It's no fight, no war. The North will come up on their own. We will respect each other. But this matter of trying to play some games, President Tinubu is better. In fact, if he runs only one time and he brings this temperature down, his name will go down in history. If he does not do anything in the next 6 months about restructuring, and he goes to use all the money to run election in 2027 and he wins, and then what? Yorubas become endangered in the political system because once he leaves, then Nigeria not safe for Yoruba again. Let people come. They have right to come too. Shouting, they form a group now. Lead of Northern Democrats. The governor of Bauchi was talking. They want to go to pay salaries again. They want to do that. Look, the North has damaged Nigeria fundamentally with this attitude. ṣe bẹ́ẹ̀ ń gbọ́. Nigerians who are now Japan now, they are southerners. The South invested in education massively in the 50s and the 60s. The products now have been driven out of Nigeria. Can you find the Fulani man in London or in New York? It's engineering. It's not about the Southerners that are marginalized. It's time to call the bluff of the North. Not because we really support what Tinubu is doing, but we have to converse about Nigeria. Nigeria is not, we are pretentious. Let's go to the brass tacks. That's why we are calling for regionalization. The North is separate from the South. That's not the truth. That's not the truth. Unless we are deceiving ourselves. There are many issues about the tax reform. Look, the president is not focusing in the right direction. Just one item alone. Inheritance tax. The North has a different perspective on Sharia. The Southwest have different customs. The East have different approach. We're trying to do a unitary tax system when we are all having a different flavor of life. Is that not a way to nowhere? This bill is not to the form that we want. The country has to be reorganized and let all of us live separately but as good neighbors.
as good neighbors. Different. It's just a fact. We Ṣé ẹ will gbọ́? suffer from here to eternity. Ṣé bẹ́ẹ̀ ń gbọ́? Let me just stop there right now. Ẹ gbọ́ àbẹ́ gbọ́? Ẹ gbọ́ ọ̀gán tẹ́ àbẹ́ gbọ́? Ọ̀kan lára àwọn bàbá wa Afẹ́nifẹ́re nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ní làákàyè rèé. Lóòótọ́ tẹ́ ẹ bá ń gbọ́ pé bàbá yẹn pariwo restructuring, èmi lè sọ pé bí kéèyàn máa pòwe ni àti restructuring àti pínpín nǹkan kan náà ni. Torí nígbà tá a bá ní aṣíwájú tiwa tí wọ́n tó ń darí wa nílẹ̀ Yorùbá tó jẹ́ pé owó wa là ń ná, ohun tá a bá pa là ń ṣe náà là ń ná, owó tó wọlé ohun àlùmọ́ọ́nì wa òun náà là ń lò. Ǹjẹ́ yóò ṣeé ṣe a ní ọlọ́pàá tiwa, a ní sójà tiwa, a ní security outfit tiwa? Ṣé àwọn ọmọ karambani yìí ni wọ́n máa kóra wọn wá sínú mọ́tò ní gbogbo ìgbà? Wọ́n máa kó màálù, wọ́n máa kó ammunition wọ̀lú wa láìní sí pé à ń yẹ̀ wò. Ẹgbẹ́ gbọ́ nǹkan tí bàbá yìí sọ wípé ní ilẹ̀ Yorùbá àwa la ní doctors, àwa la ní engineers, àwa la ní pilot àtàwọn èèyàn ńláńlá lórílẹ̀‐èdè bíi Amẹ́ríkà, London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́, ṣé wọ́n rí Fúlàní kan bẹ̀ kọ́ sí comment section? Dáàpọ̀ Fúlàní tó o ti bá pàdé lẹ́yìn odi ìlú rí, ìyẹn nílùú òyìnbó, kódà ní Ghana, tó o bá dé Kútọ̀nù, àwọn Nìjẹ̀ ló ń gbọ̀kadà ń bẹ̀. Gbogbo ìrìn àjò Fúlàní wọn ò kọjá sí wọn ò kọjá Bàdágìrì. Bẹ́ẹ̀ ni tó o bá wá jàjàjà rí Fúlàní ní Kútọ̀nù, ọ̀kadà ni wọ́n ń gùn. Wọn ò lọ iléèwé, wọn ò kàwé, ṣùgbọ́n Yorùbá ni wọ́n ló fi invest sí ohun tó ń pè ní education. Ló fi jẹ́ pé inú àwádìí tá a ṣe wípé Yorùbá ló kọ́kọ́ produce àwọn èèyàn tó mọ̀wé jù àbí tó mọ ọ̀tún yàtọ̀ sósì ní gbogbo ilẹ̀ Nàìjíríà, if not in Africa. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ wípé Tinubu gbọ́ o, tó ọba má fọkàn sí 2027, má fọkàn sí wípé òun lọ ní 2027 bí orílẹ̀-èdè yìí kó tó pẹ́. Àbí náà ẹ̀kọ́ ni bàbá yìí sọ yìí. Àwọn àgbà ti fárígá, wọ́n ní kí Tinubu kó pín ìjọba yìí, kó pín orílẹ̀-èdè yìí ní 2027. Ọmọ Yorùbá, ẹ bá ń pín ètò yìí, ẹjọ́ délé ẹjọ́ dóko, ẹ jẹ́ kí wọ́n mọ̀. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó fẹ́ wo fídíò wa, ẹ dákun torí Ọlọ́run bá wa subscribe sí channel yìí, ẹ bá wa like, ẹ share, ẹ gbọ́wọ́lé share button, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ má sì gbàgbé wípé Pavilion One ó ti padà dé live and direct. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ padà síbẹ̀ kẹ́ ẹ máa bá wa wò ó. Gbogbo àwọn ètò tó wà ńbẹ̀ pátápátá ẹ máa bá wa tẹ̀lé. Ẹ ṣé o, ẹ kú àdúrótì. Orílẹ̀-èdè Yorùbá ó ti dé láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.